Ilé ayé, ilé asán, ogun láyé. Ẹ̀yin èèyàn lé, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè kọ́. Mo ní láti ṣe gist lénìí nítorí oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ààfin bàbá wẹrẹ ńlá. Bí a ṣe gbọ́, wọ́n ní kábíyèsí ò sùn lórí ọ̀rọ̀ Queen NAOMI. Wọ́n ní kábíyèsí wọ́n ń ṣàdúrà lórí ọ̀rọ̀ Queen NAOMI. Wọ́n ládùúrà náà ṣe. Wọ́n ní àwọn security wọ́n gbọ́ wọn bí tí wọ́n ti ń sọ̀rọ̀ bàbá wẹrẹ ńlá wípé àwọn ò mọ̀ wípé bàbá wẹrẹ ńlá nífẹ̀ẹ́ Queen NAOMI tó báyìí o. Wípé ṣe ni wọ́n ń ṣàdúrà lórí ọ̀rọ̀ àwọn nǹkan tó kù tí wọ́n ń wá fún ritual Queen NAOMI. Wípé bàbá wẹrẹ ńlá ń ṣàdúrà lọ́sàn àti lóru òdì. Wípé wọn ò sùn. So wọ́n ní àwọn nǹkan tó kù yìí, wọ́n ní wọ́n ń ṣàdúrà pé kí ìyá onífá kórí àwọn nǹkan yìí. Wọ́n ní àdúrà tí bàbá wẹrẹ ńlá ń ṣe nìyẹn lójoojúmọ́ láàárín òru tí wọ́n ń gbàdúrà pé kí àwọn baba ńlá bàbá wọn kí wọ́n jẹ́ kí wọ́n rí àwọn èròjà yìí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní eérú, wọ́n ń wá eérú tó jẹ́ pé ó máa wà ní abẹ́ igi ìrókò. Wọ́n ní àwọn nǹkan tó ní kan lọ wá, wọ́n ní nǹkan tó pọ̀ ni. Wọ́n ní àwọn nǹkan tó dẹ̀ lágbára ni. Wọ́n ní àwọn nǹkan tó ń wá nìyẹn. Ọlọ́run á jẹ́ kán rí o. So wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ti sọ nínú first gist fún yín, ṣùgbọ́n mo fẹ́ ṣàlàyé ẹ̀ dáadáa. Wípé ẹni tí ó bá wọn ṣe iṣẹ́ yẹn, iṣẹ́ ibi yẹn, wọ́n ní ó ṣe pẹ̀lú odó. Wípé láti máa fi bo àwọn nǹkan tí wọ́n ń wá yìí kó má rí. Wọ́n ní bó tún ṣe gbìyànjú láti lọ ṣe odó tó tún heavy. Wípé ó tún gbìyànjú láti lọ ṣe odó míì tó tún máa le gan, tó máa heavy. Ẹ mọ̀ pé odó yẹn máa heavy. Wọ́n ní ibi tó tún ti lọ ṣe mí tí ó bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi ọ̀fọ̀. Wọ́n ní bí ó ṣe pa ènìyàn. Ẹ̀yin èèyàn lé. Ṣé ẹ rí ogun tí èèyàn ò rí? Ó yàtọ̀ sí ogun tí èèyàn rí báyìí. Ogun tí èèyàn rí, èèyàn lè gbàdúrà sí pé ìwọ Ọlọ́run bá mi dojú kọ ogun yìí. Ṣùgbọ́n ogun tí èèyàn ò rí ó lágbára. Àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú palace bàbá wẹrẹ ńlá ó lágbára o. Kì í ṣe nǹkan kékeré o. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú Queen NAOMI. Ṣùgbọ́n èmi mọ̀ pé Ọlọ́run máa wà pẹ̀lú wọn ní gbogbo ọ̀nà. Gbogbo nǹkan tó dẹ̀ ń wá pátápátá ni wọ́n máa rí láti fi yanjú ritual yìí. Nítorí bàbá wẹrẹ ńlá gan, wọn ò sinmi. Wọ́n náà ń ṣàdúrà lójoojúmọ́ ni. Wọ́n náà ń ṣàdúrà lójoojúmọ́ ni. In fact gan bí a ṣe gbọ́ gan, wọ́n láwọn tó gbé odó yìí gan, wọ́n láwọn gan pa ẹ́. Ṣé Ọlọ́run ló ń jà kọ́ yẹn? Ọlọ́run ló ń jà. Nítorí pé Ọlọ́run ń jà fún Queen NAOMI ni. Ọlọ́run Elédùmarè tó ń jà fún wọn kò ní fi wọ́n sílẹ̀. Ó máa gbèjà wọn ní gbogbo ìgbà ni. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní gbogbo support kábíyèsí fún Queen NAOMI. Wọ́n ní kì í ṣe kékeré. Ẹ mọ̀ nǹkan tó ṣe tó jẹ́ pé bàbá wẹrẹ ńlá wọn lè sùn láàárín òru. Kéèyàn máa ṣàdúrà every night. Kéèyàn máa ṣàdúrà every night nítorí pé wọ́n fẹ́ kí ìyàwó wọn padà sí inú ààfin. Kí ló le tó yẹ ẹ̀yin? Èmi ò mọ̀ pé nǹkan le tó báyìí o.
honestly, ìgbà tí mo tún gbọ́ gist mo ní, ṣé mọ̀ pé àwa kan máa ń fojú pé ààfin ó easy, ó rosy, nǹkan tó wà lẹ́yìn ẹ̀ kì í ṣe nǹkan kékeré. Wọ́n ní kì í ṣe nǹkan kékeré, ẹ̀yin èèyàn lé. Nǹkan tí wọ́n fi ń jẹ ọba ó lágbára. Tí kábíyèsí bá dìde nísìn, tí wọ́n bá ní àwọn ń lọ sí Paris, tí gbogbo wa rí wọn tó ń wọ aṣọ funfun, tó gbádé lórí, tó mú ọ̀pá àṣẹ dání, a máa ń rò pé ilé ọlá ó easy ni. Ilé ọlá ò easy o. Wọ́n ní wọ́n ń sùn pé àdúrà ní lálaalẹ́, lóròòru, lọ́sàn-án, every time àdúrà ni. Ọlọ́run á dẹ̀ máa fún wọn ṣe. Èmi dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run láyọ̀ àtàlàáfíà ní pé NAOMI máa padà sí inú ààfin yìí ní agbára Ọlọ́run. So gbogbo àwọn tí wọ́n dẹ̀ ń dínà wípé kán má rí gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ rí, Ọlọ́run Elédùmarè ó máa fi ojú wọn, ó máa fi gbolẹ̀ ní agbára Ọlọ́run. Wọ́n ní àwọn èèyàn ti sọ fún wọn wípé wọn ò lè yí destiny Queen NAOMI àti kábíyèsí padà o. Wípé they were meant to be together. Pé kò sí ẹni tó lè yí destiny wọn padà. Wípé kán jáwọ́ nínú eré tó ń sá kiri. Kí Ọlọ́run Elédùmarè kó jẹ́ kán gbọ́. Ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́. Mo ní kí n mú yìí wá so that ẹ máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni. Ọlọ́run Elédùmarè á gbàdúrà gbogbo wa o. Mo kí gbogbo yín o. Bí mo ṣe máa ń sọ allegedly gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí. Àbá bàbá wèrè ńlá gbé inú ààfin. Nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Ẹ̀yin èèyàn. Orúkọ mi ni Mashola. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún àǹfààní ẹ̀yin tó jẹ́ pé ẹ gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé kí ẹ fún fídíò yìí ní thumbs up. Ó ṣe pàtàkì fún channel wa. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.